Ọ̀rọ̀ Olúwa níbi tí a ti kọ̀ ọ́ sílẹ̀, níbi táyé ti sọ wípé kò sí ọ̀rọ̀ lẹ́nu rẹ mọ́, láti àkókò yìí lọ mo pàṣẹ nínú ìpè Ayọ̀ Babalọ́lá, ó yá lọ máa pàṣẹ lé wọn lórí. Gbọ́ ọ̀rọ̀ Olúwa, gbogbo aṣọ aláǹtakùn tó ń wọ̀ kiri, èyí tí òjò débi ògo, láti òwúrọ̀ yìí lọ iná bọ́ sọnù lọ́rùn rẹ. Gbọ́, mo wí lẹ́lẹ́kẹta, mo sọ tẹ́lẹ̀ nínú májẹ̀mú ìpè Ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá, agbára tó mú ọ máa jẹ oúnjẹ tí ò wù ọ́, agbára tó mú kó máa gbégbé sí ayé tí ò wù ọ́, láti òní lọ ìpè Ọlọ́run Babalọ́lá gbé mì. Gbọ́, mo wí lẹ́ẹ̀kẹrin, agbára tó ń wa aago fún ọ pọ́kù díẹ̀ kẹ́sìn rẹ yọ. Bí o bá rí àmì ṣe, ó dáa kí aago tí wọ́n wò fún ọ tó pé ikú kó mú ọ kúrò lórí èèpẹ̀. Wo, gbọ́, ìsákùsá là ń ságé ọ̀gẹ̀dẹ̀. Ẹni bá lòun ó dáwọ́ sun ọ́, ẹni bá lòun ó nawọ́ ibi sí ọ, ẹni bá lòun ó fojú ìyàwó ọ kó kú ikú òjijì. Wá gbọ́, ìpakúpa láyé ń pẹyẹ, ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. Ẹni bá lòun ó pa ọ́ lójijì, lórúkọ Jésù olùgbàlà, ikú kó pa nípakúpa. Wo, ejò àìrìjẹ ìsákùsá láyé máa ń san nínú igbó. Ẹni bá lòun ó nawọ́ ibi sí ògo rẹ, ẹni bá ládùúrà rẹ ò ní gbà, ó dáa kí oòrùn òní tó wọ̀ ayé kó sa ní sàkúsà. Wá gbọ́, obìnrin ni, ọkùnrin ni, ọmọdé ni, àgbà ni, lólókun bí tí wàá gbé gbà. Bí o bá rí àmì ṣe, ọ̀nà dì mọ́. Mo sọ̀rọ̀ bí ẹni ìpè àti ìyàn, mo sọ̀rọ̀ bí wòlíì obìnrin fún ìran àkókò yìí. Gbọ́, agbára tó lu gángan ikú sétí ẹ yẹn, lórúkọ Jésù gbẹ̀dú ikú kó lù fún. Wá gbọ́, mo sọ, ẹni wọṣọ ibi fún ọ tó ní kó máa gbégbé ayé rẹ nínú ibi, irú ẹni bẹ́ẹ̀ olubi ọjọ́ tó délé ayé kó ṣe lòdì sáyé ẹ̀. Ẹni bá lè múlẹ̀ torí tiẹ̀, ẹni torí tiẹ̀ wọnú ẹgbẹ́ àjẹ́ àti wọnú ẹgbẹ́ oṣó láti bà tiẹ̀ jẹ́, lórúkọ Jésù inú ẹgbẹ́ tó wà ní àṣekúpa lónìí. Wá gbọ́, kátákátá ọ̀run, agbára tó lókun bí tí wàá gbé gbà, kátákátá ọ̀run kó wu tìpìlẹ̀ tìpìlẹ̀. Ibikíbi tó bá wà, orílẹ̀-èdè yìí ló wà ní, òkè òkun ló wà ní, níbikíbi tó bá wà, wọ́n ní kò jí bó ṣe wù kó fẹ́ tó kí afẹ́fẹ́ fẹ́ kó má kan igi oko lára. Níbikíbi tó bá wà, afẹ́fẹ́ ìtúsílẹ̀ tó fi máa bọ́ nínú ogun kó fẹ́ bá ọ níbẹ̀. Wá gbọ́ o, mi ò fẹ́ mọ bí ogun lẹ́yìn ṣe lé tó, mi fẹ́ mọ bí ìyá àgbà lẹ́yìn ṣe burú tó, ṣùgbọ́n gbogbo ìyá àgbà kà tó di ẹrù ìkà lé ọ lórí, ọwọ́ ìkà kó pa wọ́n. Mo sọ, gbogbo àlejò ìkà tó dé yín lálejò tó dàrin àjò ẹrú, lórúkọ Jésù ikú kó dé lálejò. Agbamitáyé gbé ọ sí yẹn, ọ̀run jáde àṣẹ tẹ̀lé, ó dá ọ̀run yọ ọ́ kù. Bó o bá gbàgbọ́ nínú ìpè Àpọ́stù Ayọ̀ Joseph Babalọ́lá, mo sọ tẹ́lẹ̀ láti àkókò yìí lọ, ìrìn àjò rẹ nínú ayé kó mú ẹ̀rí lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ̀ níbùjókòó yẹn, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, agbára jíǹde gbààyè fún yín. Ẹni wàá di ọ̀rọ̀ rẹ tó lòun ò ní sinmi, ikú kó mú kúrò lórí èpẹ̀. Wá gbọ́, láti òní lọ, nígbà tó o bá máa rí ẹni tó ń sọ̀rọ̀ yìí, ẹ̀rí ìyanu rẹ ó dáa kó tó pé 48 hours, ó dáa kó farahàn. Ẹ̀yin tí ò tiẹ̀ sanwó kankan lọ́wọ́ ẹ̀, ó dáa in the next 3 hours, ìpè ìyanu tẹ́ ẹ máa gbà tó máa mú kẹ́ ní ànító àti àníṣẹ́kù, ẹ lọ gbà á. Ó dáa, ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tí mo súre fún ní ìsọ̀kalẹ̀ yìí, mo wí ní orúkọ Jésù, orí yín kò ní gba ibi. Láti àkókò yìí lọ, ẹni bá nawọ́ ibi sí ọ, ọ̀run á já ní wèrè. Ojú ìka ènìyàn tó bá wọ̀ ọ́ á fọ́ dànù. Bó bá jẹ́ ẹ̀gbọ́n ni, àbúrò ni, ìyá ni, bàbá ni, ló wọ̀ ọ́ níwòkuwò láti bà tiẹ̀ jẹ́ tàbí láti paná ògo rẹ, lórúkọ Jésù kó o sìnkú ẹ̀. Ọwọ́ tó ń gbóúnjẹ ògo kó wọ́n á jẹ láti òní lọ kó di àwátì. Wá gbọ́, orin kan wípé orí kan ló ń dádé, orí kan ló ń jìyà. Lára àwọn orí tó ń jìyà, mo yọ ọ́ kù, ọ̀run yọ ọ́ kù. Wo ìwọ tó òjò ń jẹ gidi rí, láti àkókò yìí lọ bá wọn bá jẹun. O ò tún rákòrò mọ́. Bí o bá rí àmì méje ṣe, bí o ti wí yẹn ni yóò rí. Fi ránṣẹ́ sí ènìyàn 21 kí wákàtí 3 yẹn tó pé, máa wo ohun tí Ọlọ́run yóò ṣe.